Aláròyé máa wí o. Ayé ti bàjẹ́ o. Bàálà ti ta 6 lára àwọn ọmọ tó bí dànù lówó pọ́ọ́kú. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti kéde pé ọwọ́ àwọn ti tẹ 10 lára àwọn oníṣẹ́ ibi kan tí wọ́n ń ta àwọn ọmọdé fáwọn tó ń fi wọ́n ṣòwò ẹrú láàrin ìlú. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto CP Ali Hayatu Kaigama tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù karùn-ún ọdún yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé lára àwọn ẹni táwọn mú ní baálé ilé kan ọ̀gbẹ́ni Bala Abubakar tó ń gbé lágbègbè Tundun-Wada nípínlẹ̀ Sokoto tó jẹ́ pé ọmọ 6 lára ọmọ 28 tó bí ló ti tà dànù lówó pọ́ọ́kú. Aláròyé gbọ́ pé ọ̀gbẹ́ni Kulu Dongoyaro àti abilékọ Elizabeth Ọjà ni wọ́n ń ta àwọn ọmọ náà fún ní 150 sí 300 náírà. Wọ́n ní ọ̀dọ̀ àwọn alákòóso iléeṣẹ́ tí kìí ṣe tìjọba kan NGO tó wà l'Àbújá ni wọ́n máa ń kó àwọn ọmọ náà lọ tí yóò sì rà á lọ́wọ́ wọn pẹ̀lú ìlérí pé òun máa ṣètọ́jú àwọn ọmọ ọ̀hún dáadáa. Alukoro ní àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè fọwọ́ òfin mú alákòóso NGO ọ̀hún tó ń ra àwọn ọmọdé náà lọ́wọ́ àwọn tó ń tà wọ́n lówó pọ́ọ́kú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.